Ẹ̀yin èèyàn wa, ó tún ti ṣẹlẹ̀ o, ó tún ti ṣẹlẹ̀ báyìí. Ìròyìn nípa àǹtí Rámọ́tà òun la tún mú wá fún yín lénìí. A ti mọ orúkọ tí àǹtí Rámọ́tà ń jẹ́ o, a ti mọ orí ìnèmù àǹtí Rámọ́tà báyìí. Rámọ́tà Adétù òun lorúkọ àǹtí Rámọ́tà tí wọ́n ń jẹ́. Ṣùgbọ́n kì í ṣe nǹkan tí a bá wá lénìí nìyẹn, ṣùgbọ́n a fẹ́ sọ èyí ọmọ ọdún tí àǹtí Rámọ́tà jẹ́ o. Ọmọ ọdún 43 years òun ni àǹtí Rámọ́tà. So bí wọ́n bá tiẹ̀ lóyún kò sí nǹkan kan tó burú ń bẹ̀, ṣùgbọ́n kì í ṣe nǹkan tí a bá wá lénìí nìyẹn. Kí ló ń ṣẹlẹ̀ ní ìgbésí ayé àǹtí Rámọ́tà báyìí kò tí ì yé wa báyìí o. Ọ̀rọ̀ náà ò tí ì clear torí wípé à ń retí kí àǹtí Rámọ́tà kí òun náà sọ̀rọ̀ sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí o, ṣùgbọ́n àǹtí Rámọ́tà ò tí ì fèsì sí gbogbo bí wọ́n ṣe sọ wípé ó lọ ń rẹrù ọmọ, ó lọ ń ṣègbà, ó lọ ń ṣàwo. Ṣùgbọ́n tí ẹ bá fẹ́ gbọ́ ìdí ìròyìn náà, ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kí ẹ máa bá wa ká lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí a ó máa sọ̀rọ̀ nípa àǹtí Rámọ́tà báyìí. Àǹtí Rámọ́tà jẹ́ arábìnrin tó ń ṣe fíìmù Yorùbá tó yẹ wípé ó tún ṣe comedy skit náà díẹ̀díẹ̀. Ṣùgbọ́n ìròyìn jẹ́ kó yé wa wípé àǹtí yìí ó ti ní oyún báyìí. Ṣùgbọ́n a kò tí ì mọ ẹni tí ó ní oyún náà o. Àǹtí yìí ò dẹ̀ tí ì sọ̀rọ̀, kò tí ì sọ kankan. Àwa oníròyìn à ń retí kí àǹtí Rámọ́tà kí ó sọ̀rọ̀, kí ó sọ nǹkan tí ó bá ṣẹlẹ̀, nǹkan tí ó ṣẹlẹ̀ gangan kí àǹtí yìí kí ó sọ̀rọ̀ torí wípé púpọ̀ lára àwọn èèyàn ló ti ń sọ wípé àǹtí Rámọ́tà wípé ó ti lóyún àti wípé àwọn picture púpọ̀ ló tún jáde nípa àǹtí Rámọ́tà níbi tí ó ti ní oyún o. Ṣùgbọ́n wọn ò tí ì jáde láti wá sọ̀rọ̀ sí gbogbo àwa fáǹsì wọn. Ṣùgbọ́n a ò mọ̀ nǹkan tí òun ṣẹlẹ̀ sí àǹtí yìí báyìí. Ìdí tí àǹtí yìí ò tí ì fi sọ̀rọ̀, tí ò tí ì fi gbẹnu tán láti sọ̀rọ̀ wípé òun ní oyún tàbí òun ò lóyún, a ò mọ̀ ìdí náà o. Ṣùgbọ́n ẹ ṣáà máa fi àdúrà ran àǹtí Rámọ́tà lọ́wọ́ tó bá dẹ̀ jẹ́ wípé ó ní oyún ni. Tí ò bá dẹ̀ ní oyún, nǹkan tí ẹ bá rò wípé ó ṣẹlẹ̀, ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button rí gbogbo wọn máa rí o. Ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dìgbà.